ẹ jẹ́ akíra wa kákíra wa ọmọ Yorùbá ẹ jẹ́ abára wa yọ̀ ṣẹ̀ṣẹ̀ kábára wa jó àwa ọmọ Yorùbá ti gòkè àgbà o. ọmọ aráyé sọ. mo kí baálẹ̀ wógì awógi jìnnà torí ìbàjẹ́ àwọn ènìyàn ẹ kú ètò kọ́ni bàjẹ́ o òkè òkè lẹ́gbẹ́ yìí máa lọ agbára Ọ̀rúnmìlà agbára Ọ̀ṣun ọlọ́ba odò Iyemọja àtàràgbàjọ olúgbòjò ojú ọ̀wá ẹ̀wọ̀n kò sí owó nígbà bẹ́yàn rìn àlàáfíà wọ nígbà bẹ́yàn rìn agbára Ṣàngó Olúkòso Àlàdó gbogbo ohun yọ ṣètò rẹ wá bí ènì ire ni máa jẹ́ o. ẹ kú ìkàlẹ̀ gbogbo ẹgbẹ́ Yorùbá ọmọ aládé ni wá adé orí wa ò ní ṣì bí nǹkan ṣe nìyàn kó wá nǹkan ṣe kí àtúbọ̀tán àwa ọmọ Yorùbá lè ní ìtumọ̀ tó péye Ọlọ́run ọba Èdùmàrè ọba tẹrẹrẹ káyé òyìngìyìngì tí ò ṣe é fàtú òpókìrìbì tí a fẹ̀yìntì máa yẹ ọlọ́gbọgbọ tí ń yọ ọmọ ọlọ́fìn ẹ̀ṣẹ̀ kó ṣàánú olúkúlùkù wa. ẹ káàbọ̀ ságbolé bàbá yín ẹ káàbọ̀ sí ààfin gbogbo ohun táwa bá láàfin tútù ni yóò máa jẹ́ bí ohun tí a sì tún wá kó omi lọ sílé wa tún bá lé wa ní tútù láyọ̀ bá ti bẹ̀rẹ̀ ẹgbẹ́ náà pẹ̀lú bísímìláì alihamudulilayi la máa ṣe fún àṣemọ́ ọlọ́run ní fi sínú ẹgbẹ́ náà yóò tù fún wa yóò bà fún wa inú ó sì dùn ayọ̀wọ́ òkun olùdásílẹ̀ ètò yìí baálẹ̀ wógì awógidínà bàjẹ́ orúkọ náà tẹ̀tí ìdájọ́ yẹn pé ó sàn ju kí n pe súnà yẹn lọ ọlọ́run yóò ó rí ẹ lọ́mọ kékeré ó gbádé àgbàlẹ̀ ẹ lérí adé náà ò ní ṣí o adé náà ò ní ṣí. ọmọ aládé ni wá adé orí wa ò ní ṣí bí nǹkan ò ṣe nìyàn à ń láti wá nǹkan ṣe ọ̀rọ̀ wa kó ba lè níyànjú ọ̀rọ̀ wa ó sì ní ìtumọ̀ mo kí gbogbo akọ́kọ́tà lẹ́ẹ̀kan sí ẹ kú fẹsẹ̀ lẹ́sẹ̀ àsìkò àgbọ́dìde ẹ kí gbogbo àpapọ̀ ọmọ ìjẹ́ ọmọ Oòduà sàn ní ìkàlẹ̀ ní àyájọ́ ti tèní ẹ má bínú tí n bá sọ bẹ́ẹ̀ nítorí pé ẹ má jẹ́ ń lọ bẹ̀ àyà pọ̀ nínú àlùkùránì tòun ti àwọn nǹkan tó tẹ̀lé àbá fẹ́ tẹ̀lé òun mo kí gbogbo wa èmi náà pè ní baálẹ̀ wógì awógidínà nítorí ìbàjẹ́ àwọn ọmọ ènìyàn olùdásílẹ̀ ìkànnì ẹgbẹ́ ọmọ Yorùbá ọmọ káàrọ̀ òjíire káàrọ̀ òjíbí nítorí nǹkan méjì lẹ́gbẹ́ yìí fi wà àmọ́ ẹgbẹ́ yìí wà kò wà èèyàn pípọ̀ ò tí ì mọ ìdí tí ẹgbẹ́ yóò fi wà àyájọ́ ti tè ní inú mi dùn ní pé mo wà ní ààfin mo wà ní wọ́n ń wá mi irúfẹ́ eléyìí a lè yìnbọn pa irúfẹ́ eléyìí ẹ sọ òkò pa nítorí àwọn ọ̀ràn kan wà tó ṣe ń pé o bá ṣe ohun tó ṣe wọ́n sọ pé ẹ sọ òkò pa wọ́n sì sọ òkò títí wọ́n pa olú rẹ̀ tí ò sí baba lẹ́ni tó lè fọhùn àwọn ìran wà bẹ́ẹ̀ ìmọ̀ wa dùn mí ìmọ̀ dùn ẹlẹ́dàá mi òun ni kíni àwa yóò bá Ọlọ́run fún wa nìkan tí ò fún yàn kankan ọba mi aláwùrà bí ó kẹ́ wa débi ìkẹ́ kò sí ohun tí a lè ṣe tòun ti èdè wa tábà wá wo èdè wa gbólóhùn tí mo máa ń pè lójoojúmọ́ ń pè ìjẹ́ ọmọ rẹ̀ ò fẹ́ sọ pé èèyàn ò da ṣé ìwọ náà da ìfẹ́ lọ́bẹ̀ mọ́tò tí ń wọnú àwọn lóga ẹ má jẹ́ ń lọ́bẹ̀. Bushra Julienne Àyọ̀ká Adéyẹmí ojú ẹ̀ là ń wò mo jẹ́ ọ̀kan nínú ẹgbẹ́ àwọn ọmọ Yorùbá ọmọ Oòduà èmi mo sì jẹ́ mo gbà láti fi jẹ́ ìyá ẹgbẹ́ náà nítorí kí ni Yorùbá dùn ó pọ̀ Yorùbá pé lédè Yorùbá pé níwà Yorùbá pé níṣe Yorùbá pé gangan ni Yorùbá dùn jù. èmi náà lọmọ agbolo ajé bí ìyá mi bí wọn ṣe kà síwájú ọmọ òjì lórúkọ ìrírí ọmọ bẹrìrì lógún ọmọ òṣùpálẹ wọn ní Ògún ẹnu bàbá ńlá ìbá tó tá dánlẹ̀ yìí ètò ìdílé ẹnì kọ̀ọ̀kan la dánlẹ̀ èmi gẹ́gẹ́ bí ẹnìkan ọmọ eléégún ni mí ọmọ eléégún ni mí ọmọ eléégún ni mí
ọmọ eléégún ni mi ò mọ bímọlé ò lè fẹ́ mi kókó mi ọmọ eléégún ni mi. èmi ni wọ́n ń pè ní babaláwo dìrẹ́tẹ̀ láti Pòbẹ́. orúkọ mi ni Ṣàngó Bójúpẹ́ Josias. orúkọ mi ni olórí Olúwatóbi láti Àtànewé. Mo fi Ìsàkété fi ṣe ibùgbé, ọmọ bíbí Ọ̀yọ́ ni wá. Adéyanjú Oníkòyí ti Alájàṣẹ́ Oníkòyí Abẹ́sàn kẹfà. Mo kí gbogbo wa o, ẹ ṣé. adé wa ò ní ṣí láéláé bí nǹkan ọ̀ṣọ́mọ ènìyàn kọ́mọ ènìyàn wá nǹkan ṣe kí ọ̀rọ̀ àwọn ọmọ Yorùbá àpapọ̀ ọmọ káàrọ̀ òjìrè àwọn ọmọ Oòduà àwọn ọmọlúàbí kọ́rọ̀ wa bá lè gún régé. èmi ni Sani Mutairu Adéyẹmí Àlàó àrẹ̀mọ ọba Alájàṣẹ́ Oníkòyí Abẹ́sàn. ire o. àṣẹ. èmi ni wọ́n ń pè ní Hamidu Mustapha Agoro ẹgbẹ́ ọmọ Yorùbá. mo fi ilẹ̀ yìí fi ṣe ilé ní Àgbòkú. nínú ọmọ bíbí Àjàṣẹ́ ìhun tí mò ń gbé ṣe ni pé mo dá ilé iṣẹ́ ìṣẹ̀ǹbáyé lẹ̀ mo náà ń pè ní ìṣẹ̀ǹbáyé ibùgbé ìṣẹ̀ǹbáyé museum ibùgbé ìṣẹ̀ǹbáyé ní Àjàṣẹ́ ń bíbẹ̀ ọmọ Àjàṣẹ́ náà ni mí à ń pè ní Ohé Jọ̀hámọ̀tán. orúkọ tèmi ni Aṣíwájú Oníṣàngó láti ìlú Kọlàjé Arábàmbí Arígbọ́ta Ṣẹ́gun arajà àwọn òjò àrà tó lọ lé àná tó lọ dúpẹ́ kó tó dé ìgbọ́júlé lóṣùn kábíyèsí o. àdúpẹ́ ta ríra wa lónìí ọpẹ́ ńlá ni àní wàá fira wa ṣàwátì. wọ́n jẹ́ ọ̀kan nínú ọmọ Yorùbá. wọ́n ń jẹ́ Ramatu Elébóló Àjọkẹ́. bẹ́ẹ̀ mo tún á jẹ́ àbíyè wọ́n ṣe bọ́lá tán ọlá ọ̀tán ọlá kù lẹ́yìn rẹpẹtẹ. ọmọ Oòduà ilé yín ti tòrò. ilé yín ti tòrò ó sì ti létò ẹ fi lọ́mọ lọ́wọ́ ayé ó mọ̀ yín ọ̀run ó mọ̀ yín ọmọ mi Wògì awogi dínà ìbàjẹ́ àṣejèrè ni ó ṣe nítorí ìgbà tí mo wò ó kó gbogbo àwọn ọmọ Yorùbá ti agbègbè ó kó wọn jọ ẹ sì ta okùn títí kárí ayé ni ó ti rí bẹ́ẹ̀ ó sì ti jẹ́ bẹ́ẹ̀ níbí nísìn. ẹ ṣeun adúpẹ́ èmi náà ń pè ní Wògì awogi dínà nítorí ìbàjẹ́ àwọn ọmọ ènìyàn. àyájọ́ ti tè ní òun ni ọjọ́ mọ̀mí mẹ́ẹ́ tí ẹgbẹ́ tá a gbé kalẹ̀ nítorí àṣà wa ìṣe wa èdè wa àti ìṣẹ̀ṣe. ẹgbẹ́ yìí ti wà ńlẹ̀ nísìnyí láàṣẹ tọba mi Aláwùrábí ó ti tó kan bíi ọdún mélòó kan sẹ́yìn. àmọ́ tá a bá fẹ́ sọ nísìnyí ń pé àgbáńlá ayé ti mọ̀ nípa ẹgbẹ́ náà ó ti fẹ́ súnmọ́ ọdún kan báyìí. bẹ́ẹ̀ ni ẹ ṣeun bàbá mi kò sí ohun tí yẹn ń gbé kalẹ̀ lótọ́ tí ìnira ò sínú ẹ̀ kò wá sí ohun tí yẹn ò gbé kalẹ̀ tí ò ní ìṣòro àmọ́ tòun ti ìṣòro náà èyí báyìí ta gbé kalẹ̀ eléri àṣà wa ìṣe wa èdè wa àti ìṣẹ̀ṣe ẹni tí ò bá mú rẹ̀ lọ́mọkùnrin ló lè díẹ̀ èyàn àkọ́kọ́ èkejì sùúrù pọ̀ ẹlẹ́kẹta náà ni ohun tí ń jẹ́ ìbínú ó pàtì pàpàtà nìyàn nítorí tá a bá ní pé ìbínú ò lè tún kankan ṣe nítorí àkọsẹ̀bá tí a rí ó ti pọ̀ jù omi ó déwájú ẹlòmíì báyìí láti lè fi béèrè pé bàbá a gbọ́ pé ẹ̀yin lẹ wà níwájú nǹkan báyìí nípa ìṣẹ̀ṣe àmọ́ àti lè fún wa ní gbólóhùn kan sí kejì wàhálà ni àmọ́ adúpẹ́ lẹ́nìí kò sí ibi tí a lè tẹ̀ sí kò sí ibi tí a lè gbẹ́sẹ̀ lé lórí ẹgbẹ́ tá a gbé kalẹ̀ yìí báyìí adúpẹ́ fáwọn onílẹ̀ tòun ti gbogbo nǹkan tí ń jẹ́ ládéládé láti Nàìjíríà wálẹ̀ yìí láti ilẹ̀ yìí kákàkiri àgbáńlá yìí ẹ ṣeun bàbá mi.